الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. إخوتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. díẹ̀ nínú àwọn irọ́ Ahmadiyya eléyìí ni apá karùn-ún nínú abala yìí tí a wà yìí, níbi tí a ti ń ṣàlàyé àwọn díẹ̀ nínú àwọn tí a lè pè ní irọ́ àbáwọn gbàǹkọ̀gbì irọ́ èyí tí ó tẹnu Ghulam Ahmad Al-Qadiani tí í ṣe olùdásílẹ̀ àti ànábì ìgbàlódé èyí tí ìjọ Ahmadiyya ń tẹ̀lé. Nínú tírà I'jazul Masih èyí tí Ghulam Ahmad kọ tó lóun sì challenge gbogbo àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n bá tó bẹ̀ kí wọ́n mú irú tírà náà wá. Ó sọ ń bẹ̀ ní page 37 tá a bá gbàgbé nínú tírà yìí òun náà ni a ti sọ fún wa pé Ghulam Ahmad sọ pé òun tú Suratul Fatiha ní tútú tí ẹnìkan ò tú rí, yẹn ni pé òun ṣàlàyé Suratul Fatiha, òun ṣe tafsiri ẹ̀ pẹ̀lú ọ̀nà tó já sí wípé tá a bá wo gbogbo tafsiri ayé yìí a ò lè bá irú àwọn àlàyé tóun ṣe nípa Suratul Fatiha nínú wọn. Ó sọ ní page 37 nínú tírà I'jazul Masih náà wípé wa hadhihi hiya al-Fatihatu allati akhbara biha nabiyyun min al-anbiya. Ó ní Suratul Fatiha náà lélẹ́yìí èyí tó já sí wípé ẹnìkan nínú àwọn ànábì Ọlọ́run waqal, ẹnìkan nínú àwọn ànábì Ọlọ́run sọ nípa rẹ̀ wípé waqala inni ra'aytu malakan qawiyyan nazila minas samaa. Ó lóun rí màlẹ́kà kan tí màlẹ́kà náà jẹ́ màlẹ́kà alágbára, àwọn màlẹ́kà ọ̀lẹ́nu àwọn màlẹ́kà. Ó lóun rí màlẹ́kà kan tó jẹ́ alágbára tó sọ̀kalẹ̀ láti sánmà wa fi yadihi al-Fatiha, Suratul Fatiha ṣì ń bẹ lọ́wọ́ rẹ̀. Ghulam Ahmad ń pa ọ̀rọ̀ yìí mọ́ ẹnìkan nínú àwọn ànábì Ọlọ́run ẹ̀rí. Ó ní ànábì kan nínú àwọn ànábì Ọlọ́run sọ bẹ́ẹ̀ wípé màlẹ́kà alágbára kan sọ̀kalẹ̀ láti sánmà wa fi yadihi al-Fatiha, Suratul Fatiha sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ala suratil kitabi as-saghir, léyìí tó já sí wípé wọ́n kọ sínú ìwé kékeré kan, tírà náà ò tóbi púpọ̀. fawaqa rijluhu al-yumna ala al-bahri, màlẹ́kà náà sọ̀kalẹ̀ ẹsẹ̀ kan rẹ̀ ó bọ́ sínú odò, ìyẹn odò ńlá, odò òkun. wal yusra, ẹsẹ̀ apá ọ̀tún ìyẹn wà nínú odò. wal yusra ala al-barri, ẹsẹ̀ òsì ẹ̀ òun bẹ lórí ọ̀dàn, ìyẹn lórí ilẹ̀ gbẹrẹfu. bi hukmi rabbi, pẹ̀lú ìdájọ́ Ọlọ́run ọba al-Qadir, ọba alágbára, yẹni pé Ọlọ́run kádàrá pé kí màláìka náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú agbára ẹ̀. wa saraha bi sawtin azim, ní màláìka náà bá kíbò sí ló pariwo lóhùn rárá. kama yazharu dirgam, gẹ́gẹ́ bí kìnìún tí búramúramù. wa zaharati ru'udu sab'atu bi sawtihi, ìran àrá méjèèjì sì fojú hàn, ìran àrá méjèèjì sì sán gàràgàràgàràgàrà pẹ̀lú ohùn màlẹ́kà náà. wa kullu minha wujida fihi al-kalam, ìkíní kejì títí tó fi dórí ìkeje wọn, wọ́n sì rí i pé ọ̀rọ̀ ń bẹ nínú ẹ̀, yẹni pé gbogbo àwọn àrá náà ló fọhùn ní ohùn tí etí ọmọ aráyé gbọ́. wakil, àwọn kan sọ pé ni wọ́n bá sọ wípé ikhtim ala ma takallamat bihi ar-ru'ud, ìwọ màlẹ́kà yìí wọ́n ní afẹ́kù stamp ntí àwọn àrá méjèèjì wọ̀nyí fọ̀ jáde lóhùn. wala taktub, má kọ nǹkan kan. kadhalika qala rabbul wadud, bí Ọlọ́run ọba àlekèọlá, ọba tí ó nífẹ̀ẹ́ rú ẹ̀, bí ó ti sọ nìyẹn. wal malaku nasilu, màlẹ́kà tó sọ̀kalẹ̀ yẹn aqsama bil hayy alladhi ada'a nuruhu wajha al-bihari wal buldan, ní màlẹ́kà náà bá lóun fi Ọlọ́run ọba búra, ọba àlàyé, ọba tí ìmọ́lẹ̀ rẹ̀ tó jẹ́ kí gbogbo odò àti gbogbo ìlú kó kún kẹ́kẹ́ fún ìmọ́lẹ̀ láì jà sí pé àtàná sí. an la yakuna zamanu ba'da dhalika zamani bi hadha ash-sha'n, wípé ntẹ́rí tó ṣẹlẹ̀ lásìkò yìí o, ẹ̀yin èèyàn o, ẹ lọ mọ̀ wípé kò sí ìgbà míì tó ń bọ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀ ń rí, yẹn ni pé eléyìí ni òpin ayé.
ní page 38 yẹn nù tíra I'jazul Masih Ghulam Ahmad tẹ̀síwájú nígbà tó sọ̀rọ̀ yẹn tán ó ní wa qad ittafaqa al-mufassiruna anna hadha al-khabara yata'allaqu bi zaman al-Masih al-maw'ud rabbani faqad ja'a az-zaman wa zaharat al-aswat as-sab'a min as-sab'i al-masani. Ghulam Ahmad tẹ̀síwájú ó ní kódà gbogbo àwọn àfáà ní tafsiri ló panupọ̀ wípé làbárì tí a wí yìí yẹn ni pé ọ̀rọ̀ tí a kà tán yìí gbogbo ní tafsiri ní ìròyìn náà ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àsìkò òun Ghulam Ahmad tóun ṣe al-Masihul Maw'ud ni yẹn ni pé àsìkò tóun ní ìgbẹ̀yìn àsìkò kò sí àsìkò míì tí ó tẹ̀lé àsìkò tóun Ghulam Ahmad mọ́ láíláí. Bí Ghulam Ahmad ṣe sọ ọ̀rọ̀ náà òun náà láti rí yẹn ṣùgbọ́n tá bá ní ká fẹ́ ọ̀rọ̀ yìí lójú àkọ́kọ́ ni wípé ẹni tó ní ọ̀rọ̀ yìí torí pé ní tí Ghulam Ahmad sọ òun ni wípé ànábì kan nínú àwọn ànábì Ọlọ́run sọ wípé ó wá mú ìtàn náà wá ẹni tó ní ọ̀rọ̀ yìí kì í ṣe ànábì kan nínú àwọn ànábì Ọlọ́run bí Ghulam Ahmad ṣe da ọ̀rọ̀ pọ̀ òun náà lè rí yẹn mùsùlùmí ló pe rẹ̀ àfáà ló pe rẹ̀ tó bá ní ànábì kan nínú àwọn ànábì Ọlọ́run sọ wípé àfi bí ẹni pé ẹnìkan nínú àwọn ànábì Ọlọ́run tá a mọ̀ tọ́lọ́ ń dárúkọ wọn sínú Al-Qur'an òun náà ló sọ ọ̀rọ̀ náà ṣùgbọ́n kí ló tí ò dárúkọ ànábì náà fún wa ẹni tó ní ọ̀rọ̀ tí à ń wí yìí ẹ̀mọ̀ yá mi nínú ẹ̀sìn Islam òun náà ni Yohanna Lahuti èyí tí ṣe kan nínú àwọn ọmọlẹ́yìn ànábì wa sallallahu alayhi wa sallam kíkẹ́ àtọ́lọ́lọ́ kó máa bá ànábì náà. tó John the Evangelist tó jẹ́ kan náà ọmọlẹ́yìn Jesus Christ òun náà ni ẹni tó ní ọ̀rọ̀ yìí kì í ṣe kan nínú àwọn ànábì Ọlọ́run bí Ghulam Ahmad ṣe sọ bẹ́ẹ̀ sì ni tabaníkà wo ọ̀rọ̀ náà yẹn ìtàn tí Ghulam Ahmad mú wáyé ó ń bẹ nínú ìwé àláẹ̀ tí a bá wo the book of Revelation ibi tí ọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ yìí tó ní ẹnìkan náà àwọn ànábì Ọlọ́run sọ wípé ó wà nínú the book of Revelation chapter 10 verses 1 to 4 ibẹ̀ ni ọ̀rọ̀ náà wà so tabakan tó wà nínú báyìí pẹ̀lú èdè Lárúbáwá wọn sọ pé summa ra'aytu malakan akhar qawiyyan nazila min as-sama'i mutasarbilan bi sahabatin wa 'ala ra'sihi qawsu kuza wa wajhuhu ka-shamsi wa rijlahu ka-'amuday narin وما هو في يده سفر صغير مفتوح فوضع رجله اليمنى على البحر واليسرى على الأرض وصرخ بصوت عظيم كما يزمجر الأسد وبعدما صرخ تكلمت الرعود السبعة بأصواتها وبعدما تكلمت الرعود السبعة بأصواتها كنت مزمئا أن أكتب فسمعت صوتا من السماء قائلا لي اختم على ما تكلمت به الرعود السبعة ولا تكتبه ẹ̀mọ̀ yá mi ní Islam níbo láti mú ọ̀rọ̀ yìí jáde nísìn ẹ jẹ́ àwò tẹ̀bá ti wo the book of Revelation chapter 10 verses 1 to 4 ibẹ̀ ni ọ̀rọ̀ náà wà èyí tí Ghulam Ahmad fẹ́ lò láti lè fi jẹ́rìí gbéra rẹ̀ wípé kódà ẹnìkan náà ànábì Ọlọ́run ti sọ̀rọ̀ ń pa òun wípé tóun bá ti dé o àsìkò tóun dé yẹn yẹn ni pé alikiyama kò ṣáta kí ó wáyé òun náà nìyẹn ó mú ọ̀rọ̀ jáde nínú Bible ó wá ní ẹnìkan náà àwọn ànábì Ọlọ́run sọ wípé àbí ẹni pé àwọn ànábì Ọlọ́run tí a mà tí wọ́n jẹ́ tí Ọlọ́run ti ní kí wọ́n gbajúmọ̀ nítorí orúkọ wọn tó wà nínú Al-Qur'ani ló sọ ọ̀rọ̀ náà àmọ́ pé nínú Bíbélì ni Ghulam Ahmad ti mú ọ̀rọ̀ jáde ṣe rí bí tí lo Bible nísìn so nínú àwọn irọ́ Ghulam Ahmad náà ni wípé yóò mú ọ̀rọ̀ jáde nínú Bíbélì yóò sì fi tìsà rẹ̀ sí Islam tẹ́ ẹ bá gbàgbé nígbà tá a sọ̀rọ̀ nípa wípé ó ní Ọlọ́run ọba àlékè ọlá sọ pé òun ó máa yọ wá gẹ́gẹ́ bí olè nígbà tó fẹ́ mú ọ̀rọ̀ yìí jáde ṣe ló ní innahu subhanahu wa ta'ala yaqul ó ní dájúdájú Ọlọ́run ọba àlékè ọlá ọba mi máa ń sọ wípé ẹ̀rí pé ẹni tó gbọ́ tí mùsùlùmí fẹ́ sọ̀rọ̀ tó wá ní Ọlọ́run ọba àlékè ọlá sọ pé kò ní rò pé inú Al-Qur'ani ló ti fẹ́ mú ọ̀rọ̀ náà jáde àbíkẹ́ ò tiẹ̀ kéde tán ó fẹ́ mú ọ̀rọ̀ náà jáde nínú al-hadithul qudusi bẹ́ẹ̀ sì ni kò sí tó jẹ bẹ́ẹ̀ nínú Al-Qur'ani àṣà akọ́lọ̀ máa yọ wọlé bí olè yẹn kò sí nínú Al-Qur'ani inú Bíbélì lẹ ti lè rírú ẹ̀ ẹ tún orú àyà tó mú jáde yìí náà ọ̀rọ̀ tó wà nínú the book of Revelation chapter 10 verses 1 to 4 òun náà ni Ghulam Ahmad mú wá tó pè ní ọ̀rọ̀ kan nínú àwọn ànábì Ọlọ́run àbí ẹni pé àwa àti àtijọ́ mọ ànábì Ọlọ́run tó ń sọ yẹn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni tàbá tún ní ká tiẹ̀ wá wò ẹ̀yẹn tú àwọn àyà wọ̀nyí ẹ̀ka nínú the book of Revelation yìí àwọn ọ̀rọ̀ tí ó wà níbi tí mo sọ yìí verses 1 to 4 yẹn ẹ dákun kí ni bá tán pọ̀ ẹ̀ kí ni bá ṣe pọ̀ ẹ̀ pẹ̀lú Suratul Fatiha èyí tí Ghulam Ahmad tó lo ọ̀rọ̀ náà fún nínú òwe rẹ̀ tó pè ní I'jazul Masih pages 37 and 38 láì sí iyèméjì ń bẹ eléyìí fi rinlẹ̀ pé àníṣe abánlá òpùrọ́ òun náà ni Ghulam Ahmad díẹ̀ nínú àwọn irọ́
ìjọ Ahmadiyya Ghulam Ahmad al-Qadiani ó sọ ó ní warada fil ahadith as-sahihati anna al-masih al-maw'ud yanzilu ala ra'si al-qarni wa yakunu imaman lil-qarni ar-rabi' ashar. Ghulam Ahmad sọ wípé ó ti wà nínú àwọn àdìsí tó fẹsẹ̀ múlẹ̀ àwọn àdìsí tó lálàáfíà ẹni pé Ànábì sallallahu alaihi wasallam ti sọ wípé al-masih al-maw'ud yẹn Ìsá ọmọ Maryam tó ń bọ̀ nígbẹ̀yìn ayé yóò sọ̀kalẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọgọ́rùn ọdún tuntun yóò sì máa jẹ́ aṣíwájú fún ọgọ́rùn ọdún kẹrìnlá ẹni pé àsìkò ẹ̀yẹn nípa Ànábì sallallahu alaihi wasallam ti sọ gbèdéke àsìkò tí Ìsá ọmọ Maryam ó sọ̀kalẹ̀ fún àlùmọ̀ rẹ̀ òun náà ní ọgọ́rùn ọdún kẹrìnlá. Eléyìí gbàǹkọ́gbì nínú irọ́ òun náà ní í ṣe torí pé kò lákọọ́lẹ̀ nínú kankan nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ká sọ fún Ahmadiyya pé kí wọ́n mú ibi tọ́rọ̀ náà bá wà tó bá jásí pé àdìsí Ànábì kan wà tó sọ bẹ́ẹ̀ kí wọ́n ṣàwò. Tàbá bèèrè lọ́wọ́ wọn á rí i pé wọ́n ní rí nǹkan kan mú jáde àfi àwọn àtàmà táwọn bá sì mú jáde àwọn àdìsí tó jásí wípé mọ̀ọ́dún ni léyìí tí ò sí iyèméjì ń bẹ lọ́dọ̀ gbogbo onímọ̀ hadith kò sì lè wọlé àyàfi nínú làákàyè ẹni tí wọ́n bá gbé engine ti ìlú Qadiani sínú ọpọlọ ẹnìkan. Tí a bá wọnú ìwé Mir'atu Kamalatil Islam ti Ghulam Ahmad page 214 a ó tún bá ọ̀rọ̀ náà ń bẹ ó ní wa qad shahidat mi'atul awliya'i min qabl fi ilhamatihim anna mujaddid al-qarn ar-rabi' ashar أن مجدد القرن الرابع عشر سيكون المسيح الموعود. وتعلن الأحاديث الصحيحة أيضا بأعلى صوتها بأن المسيح الموعود سيظهر بعد القرن الثالث عشر. أليس إعلان هذا في وقته ومحله المناسب تماما. Ghulam Ahmad ń kílè mú bẹ́ẹ̀ wípé àsìkò tó ń dìde yẹn òun làsìkò tá Ànábì sallallahu alaihi wasallam ti sọ nínú àwọn àdìsí tó fẹsẹ̀ múlẹ̀ wípé al-Masihul Maw'ud yóò jáde láti wá ṣiṣẹ́ tí Ọlọ́run ọba àlekè ọlá rán lórílẹ̀. Tàbá tó wo ìwé Ghulam Ahmad tó pè ní Haqiqatul Wahyi page 186 àti 187 àwòtún bá irú ọ̀rọ̀ náà ń bẹ. Bákan náà Tazkiratu Shahadatayn page 55 àwòtún bá ń bẹ bákan náà. Nínú Rawhani Khaza'in volume 21 page 359 nínú tírà Bara'in Ahmadiyya page 188 wọ́n kọ síbẹ̀ lédè òyìnbó yẹn ni pé wọ́n tún sédè òyìnbó wípé it is mentioned in the true traditions that the promised Messiah will appear at the beginning of a century and will be a renewer for the 14th century. Tàbá wọnú ìwé Izalatul Awham page 191 àti page 192 a ó tún bá ọ̀rọ̀ náà bẹ́ẹ̀. Bákan náà nínú tírà Izalatul Awham yẹn kan náà page 495 àti page 500. Kódà nínú àwọn àyè tí mo dárúkọ fún wa pé kí a lọ kà yẹn Ghulam Ahmad ò jẹ́ kó yé wa ń bẹ̀ nìkan wípé Ànábì sallallahu alaihi wasallam nìkan ló sọ bẹ́ẹ̀ wípé àsìkò tó ń Ghulam Ahmad ó dìde gẹ́gẹ́ bí al-Masihul Maw'ud òun náà ní ọgọ́rùn ọdún kẹrìnlá lẹ́yìn hijira Ànábì wa sallallahu alaihi wasallam. Ghulam Ahmad tẹ̀síwájú láti máa sọ fún wa nínú ìlànat èyí tó gbé jáde yẹn àwọn announcement tó gbé jáde ní parí ọdún 1893 tabawo الجزء الأول volume 1 نبي أول يوم بتوتين صفي لقد تنبأ المقدسون بدءا من النبي صلى الله عليه وسلم إلى شاه ولي الله بإلهام من الله أن المسيح الموعود الآتي سيكون مجدد القرن الرابع عشر. ó ní gbogbo àwọn ẹni mímọ́ àwọn wòlíì Ọlọ́run látàsìkò ànábì títí di àsìkò waliyullah shah gbogbo wọn ni wọ́n ti rí ìgbà nínú ìlẹ̀hàmù látọ̀dọ̀ Ọlọ́run wípé òun Ghulam Ahmad òun bọ̀ wá sáyé gẹ́gẹ́ bí àtayé ṣe gẹ́gẹ́ bí al-Masihul Maw'ud yẹn Ìsá ọmọ Maryam tí à ń retí ní fún òun sì máa jẹ́ atún ayé ṣe fún ọgọ́rùn ọdún kẹrìnlá. a rí nísìnyí pé gbogbo orú àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọ̀rọ̀ Ghulam Ahmad ó ń tọ́ka sí wípé òpùrọ́ ni ọ̀gbẹ́ni náà. nígbà tí yẹn fẹ́ sọ̀rọ̀ tó ní gbogbo àwọn ẹni mímọ́ àwọn wo làwọn ẹni mímọ́ náà àkọ́kọ́ náà ó má di sùwà ipò ànábì sọ bẹ́ẹ̀ a ní kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam tíjú Ahmadiyya kí wọ́n sì mú jáde ibi tó bá wà tí wọ́n bá fún yín ní nǹkan kan jàmọ́ ẹ̀tún kìí sí dàdá ẹ̀rí wípé ní tádìsí yẹn ń sọ òun kọ́ ni wọ́n ń sọ torí wípé àwọn wọ̀nyí kò sí náà ń pè lójú tì lọ́dọ̀ wọn wọ́n lè sọ ọ̀sán di òru bẹ́ẹ̀ sì ni wọ́n lè pe òrùn ní òṣùpá fún yín. àwọn ń bèrè lọ́dọ̀ jọ Ahmadiyya pé àdìsí yẹn jáde fún wa ẹ jẹ́ ká rí àdìsí tó ń sọ wípé Ìsá ọmọ Maryam Ọlọ́run ó gbé dìde kí ó sì máa jẹ́ alátúnṣe fún àlùmọ̀ yìí
ìyẹn ní àwòrán Ghulam Ahmad Al-Qadiani yóò sì máa jẹ́ alátúnṣe fún 100 ọdún kẹrìnlá. Kò ní ṣẹlẹ̀, ìyẹn ni pé mujaddidu náà ò ní ṣẹlẹ̀ síwájú àsìkò yẹn, kò sì ní wáyé lẹ́yìn àsìkò yẹn. Ẹ jẹ́ ká rí àdìsí náà. Àdìsí tó ti sọ ní gbèdéke pé ẹni tí ó máa jẹ́ mujaddidu fún 100 ọdún kẹrìnlá yóò jẹ́ Ghulam Ahmad. Ẹ jẹ́ ká rí àdìsí náà bolówà ìjọ Ahmadiyya. Torí pé Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa náà ni wípé Ọlọ́run ó máa gbé àwọn atẹ́sìnṣe atáyéṣe dìde fún 100 ọdún kọ̀ọ̀kan. Èyí tó wà nínú àdìsí nìyẹn tí a lè tọ́ka sí. Ṣùgbọ́n pé Ànábì sallallahu alaihi wasallam wá yan tani ó máa jẹ́ atáyéṣe fún 100 ọdún kọ̀ọ̀kan, ámbélé ta sí 100 ọdún kẹrìnlá. Eléyìí ò sí lákọọ́lẹ̀ kankan. Ẹ jẹ́ abẹ́ ìlọ́wọ́ ọjọ́ Ahmadiyya. Ebola Ànábì ti sọ ẹni tí ó gbé tí ó tún lẹ̀ ṣe tí ó máa jẹ́ mujaddidu 100 ọdún àkọ́kọ́, ìkejì, ìkẹta títí tó fi di ẹlẹ́ẹ̀kẹrìnlá. Kí ló wá dé tó já sí pé 100 ọdún kẹrìnlá òun Ànábì ti wá yan ẹni tí ó máa jẹ́ mujaddidu rẹ̀ tí ó sì máa jẹ́ Ghulam Ahmad. Ìjọ Ahmadiyya à ń bẹ̀ ìlọ́wọ́ yín. Ẹ jẹ́ ká wò ó ẹ̀kọ́ ọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run náà jáde tí wọ́n sọ wípé Ghulam Ahmad ni mujaddidu, bẹ́ẹ̀ sì ni kò ní wáyé àfi níbẹ̀rẹ̀ 100 ọdún ìkẹrìnlá. Ibi tẹ́ ti ní àwọn onímọ̀, àwọn ẹni mímọ́ náà sọ bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a rí. A sì mọ̀ pé wọn ò ní lè ṣe bẹ́ẹ̀ láyéláyé, wọn ò ní lè ṣe bẹ́ẹ̀ títí dijọ́ alkiyama. Tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀, eléyìí túmọ̀ sí wípé òpùrọ́ òun náà ni ìjọ Ahmadiyya, pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé Ànábì ti sọ lásọtẹ́lẹ̀ wípé arákùnrin kan ó dìde, Ghulam Ahmad ni ó máa jẹ́, yóò sì wáyé ní 100 ọdún kẹrìnlá, wọn ó sì bí nílùú Qadian. Gbogbo àwọn àtàmà tí ìjọ Ahmadiyya ń sọ yìí láti lè jẹ́ kí àwọn èèyàn ó tẹ̀lé ẹ̀tàn Ànábì wọn tí í ṣe Ghulam Ahmad, kí wọ́n jẹ́ ká wo ibi tí Ànábì sallallahu alaihi wasallam ti sọ bẹ́ẹ̀ kí á tó lè gbà wọ́n gbọ́. Tá bá lọ síbi àwọn àkọọ́lẹ̀ wọn bí tán ti ń fèsì fún ọ̀rọ̀ tí mo sọ yìí pé ẹ má àdìsí náà wá, á rí wípé wọ́n rí nǹkan gidi kankan sọ kọjá àtàmà. Ìyẹn tá bá wo orí sáìtì wọn ìtàn pè ní ahmadianswers.com. Tá bá wo àkọlé átíkù tí wọ́n kọ tí wọ́n pè ní Messiah would come in 14th century. Tá bá kàtẹ́ fi ká átíkù yẹn délẹ̀ ẹ̀ ní rí nǹkan gidi kan dàbí aláràmújáde ń bẹ̀. Lóòótọ́ Ànábì ti sọ pé inna Allaha yab'athu li hadhihi al-ummati ala ra'si kulli mi'ati sanatin man yujaddidu laha dinaha. Ọlọ́run máa gbé atẹ́sìnṣe atáyéṣe dìde fún 100 ọdún kọ̀ọ̀kan tó ń tọ́ yẹn tí ó sì kópa tó pọ̀ láti tún ilẹ̀ ṣe. Gbogbo àwọn àtàmà náà òun náà ní ìjọ Ahmadiyya ni wọ́n ń wá kúnra, wọn ò rí nǹkan gidi kan sọ. Torí náà ńkọ́ kí wọ́n lọ wá àdìsí ibi tí Ànábì sallallahu alaihi wasallam bí tó ti sọ bẹ́ẹ̀, àti ibi tí gbogbo àwọn onímọ̀ àwọn ẹni Ọlọ́run tí Ghulam Ahmad fi ọ̀rọ̀ náà ti sí lọ́dọ̀ ibi tí wọ́n ti panu kọ̀ wípé ọ̀rọ̀ náà yóò rí bẹ́ẹ̀. Ìyẹn ni pé òun Ghulam Ahmad òun ni atẹ́sìnṣe fún 100 ọdún kẹrìnlá lẹ́yìn hijira Ànábì sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé tí Ghulam Ahmad bá nígbàgbọ́ nù nǹkan kan láti lè fìdí nǹkan yẹn múlẹ̀, kò sọ́gbọ́n tí ò ní dá. Yóò parọ́ mọ́ Kùránì, yóò parọ́ mọ́ àdìsí Ànábì sallallahu alaihi wasallam, yóò lo àwọn àdìsí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, kódà yóò parọ́ mọ́ àwọn òkú ọ̀run, gẹ́gẹ́ bí ó ṣe hàn sí wa nínú eléyìí tí a sọ yìí. Tí a bá tẹ̀síwájú nínú àrà tí Ghulam Ahmad dá, òun náà ni wípé ó ní ilé orin kan bẹ tó jẹ́ ti Farisi, èyí tí wọ́n kọ pẹ̀lú èdè Farisi. Níbi tí Ghulam Ahmad ti ń sọ fún wa wípé ó ní hunaka dalilun akhar, ó ní ẹ̀rí mi tún wà ó anil qarni rabi' ashara, wípé àsìkò tí Ọlọ́run ó gbé òun Ghulam Ahmad dìde gẹ́gẹ́ bí al-Masihul Maw'ud, àsìkò tó ń wáyé yìí òun náà ni 100 ọdún kẹrìnlá. Anna ahda sulaha, ó ní ẹnìkan náà àwọn ẹni rẹ̀ mundu zamanin qadim, nígbà tó ti pẹ́ gan-an, qad nashara baytan min ash-shi'ri an kashfihi, wípé ẹni náà sọ pé òun rí ìmísí gbà látọ̀dọ̀ Ọlọ́run, ó sì kọ lórin pẹ̀lú èdè Persian wípé wa ya'rifu mi'atul alafi minan nas, ó ní kódà ilé orin náà, ẹsẹ̀ orin náà, ẹgbẹ̀gbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ni wọ́n mọ orin náà. Wa fi hadha al-kashf, ó nínú ìrántí wòlíì Ọlọ́run náà rí, warada anna al-mahdiyya al-ma'hud ay al-masih al-maw'ud sayub'asu ala ra's al-qarn ar-rabi' ashar wal-bayt al-farisi huwa. Ó ní ẹni náà yẹ wòlíì Ọlọ́run náà tó kọ ilé orin náà pẹ̀lú Persian, ó ló sọ ń bẹ̀ wípé òun Ghulam Ahmad Ọlọ́run gbé òun dìde gẹ́gẹ́ bí al-Mahdi, gẹ́gẹ́ bí al-Masihul Maw'ud fún 100 ọdún kẹrìnlá lẹ́yìn hijira Ànábì wa sallallahu alayhi wa sallam. So Ghulam Ahmad sì mú ilé orin náà wá, èyí tí Ghulam Ahmad tí ó gbé jáde wípé wòlíì Ọlọ́run náà kọ nípa òun. Ilé orin lárúbáwọ̀ yìí tí Ghulam Ahmad tó fi tì sí ọ̀dọ̀ ẹni tó pè ní wòlíì Ọlọ́run yìí, ìbéèrè táwọn onímọ̀ béèrè lọ́wọ́ Ghulam Ahmad ni pé àbí ìjọ Ahmadiyya lápapọ̀ wípé ẹ wá ilé orin yìí jáde kí ẹ sì fìtì sọ́dọ̀ ẹni tó kọ. Ohun tó dá wa lójú ni pé Ghulam Ahmad ó mọ èdè Persia, ó sì kọ nínú àwọn àkọọ́lẹ̀ rẹ̀, nínú àwọn ìwé tó kọ,
àtàwọn orin rẹ̀ pẹ̀lú èdè Persia so kò ní lára èyí tó ti ẹ̀ rọrùn gan òun náà ni wípé ilé orin náà Ghulam Ahmad gan fún rẹ̀ ló fabricate ẹ̀ ló wá fi ti sọ́dọ̀ wòlíì Ọlọ́run tí ò lórúkọ tó bá sì lórúkọ kíjọ Ahmadiyya kan wá jáde nígbà wo ni wòlíì Ọlọ́run náà nígbà wo ló sọ bẹ́ẹ̀ inú tírà wo kí làkọlé kọ̀sídà náà kí wọ́n dákọ kí wọ́n sọ àwọn ẹsẹ̀ orin yòókù èyí tó kún èyí tí Ghulam Ahmad tó kọ yìí kí wọ́n sọ fún wa bó láti lè rí ìkà bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó nímọ̀ nípa èdè Farisi òun náà ni kí wọ́n wá ilé orin náà jáde èyí tó kọ wípé nígbà tí 100 ọdún kẹrìnlá tó bá bẹ̀rẹ̀ tí ọdún 11 bá kọjá lọ nínú ẹ̀ òun náà ni Isa ọmọ Maryam òun náà ni Ghulam Ahmad tí yóò wà láwòrán Isa ọmọ Maryam àbí Isa ọmọ Maryam tí yóò wà láwòrán Ghulam Ahmad ni yóò yọ àsìkò rẹ̀ sí ní alkusufu àti alkusufu yóò ṣẹlẹ̀ tí ó máa jẹ́ àpẹẹrẹ àtàmì fún gbígbé dìde al-Mahdi bẹ́ẹ̀ sì ni àsìkò náà ni Dajjal ó jáde ilé orin tó sọ bẹ́ẹ̀ kí ìjọ Ahmadiyya kí wọ́n wá jáde fún wa ọ̀rọ̀ yìí wà nínú tírà at-Tuhfatul Gurlawiyya tẹ́bá wo volume 17 nínú Rawhani Khaza'in page 101 àbá bẹ́ẹ̀ níbi tí Ghulam Ahmad ti mú ẹsẹ̀ orin náà wá eléyìí nìkan kọ́ Ghulam Ahmad tún dáadáa parọ́ mọ́ arákùnrin kan tó jẹ́ onísúfì tó ń pè ní Ni'matullahi Wali Ghulam Ahmad sọ pé hadasa zata marratin anni kuntu aqra'u qasidatan allafa Ni'matullahi Wali ó ló ṣẹlẹ̀ wípé òun ka kọ̀sídà kan ìyẹn ilé orin kan èyí tí arákùnrin tó ń pè ní Ni'matullahi Wali ìyẹn onísúfì yẹn èyí tó kọ allati anba fiha anbi'sati léyìí tó ti ń mú fún àwọn èèyàn nílà bá rí wípé Ọlọ́run ó gbé òun Ghulam Ahmad dìde o yẹn pé Ni'matullahi Wali ti sọ̀rọ̀ ohun tẹ́lẹ̀ yẹn wòlíì àgbà náà wọn ní súfì yẹn wípé Ọlọ́run ó rán Ghulam Ahmad wá sáyé gẹ́gẹ́ bí al-Masihul Maw'ud àti al-Mahdiyul Ma'hud wa dhakara ismi aidan ó sì dárúkọ òun wa qala inna dhalika al-Masihul Maw'ud ó ní ẹ lọ mọ̀ pé Masihul Maw'ud tá Ànábì sọ pé ń bọ̀ nígbẹ̀yìn ayé yẹn sayazharu fi nihayatil qarni as-salisa ashara yóò wáyé nígbẹ̀yìn 100 ọdún kẹtàlá wa nazama bihadha sadad baytan farisiyyan ta'ribuhu إن ذلك القادم سيكون مهديا وإنسى أيضا أي سيكون مصداقا لكلا الاسمين وسيعلن كلا الإعلانين Ghulam Ahmad sọ wípé arákùnrin yìí kọ ẹsẹ̀ orin náà pẹ̀lú èdè Farisi léyìí tó túmọ̀ sí wípé ẹni tó ń bọ̀ wáyé gẹ́gẹ́ bí Mahdi òun náà tún ní Isa ọmọ Maryam orúkọ méjèèjì náà ni ó gbé wáyé ẹ̀rí báyìí ẹ̀wọ́n tírà Haqiqatul Wahyi page 314 ibẹ̀ ni Ghulam Ahmad ti sọ ọ̀rọ̀ náà ó mú ẹsẹ̀ orin náà wá léyìí tó fi parọ́ mọ́ Ni'matullahi Wali wípé òun náà gbà wípé ẹni tó ń pè ní Mahdi òun náà ní Isa ìkíní kejì wọn náà ni wọ́n wáyé ní àwòrán Ghulam Ahmad al-Qadiani a sì lè rí ọ̀rọ̀ yìí kàbá kan náà tábà wo náà tíra àfáàgbà Ahmadiyya èyí tí ó padà jáde kú nù wọn tí ó wá bẹ̀rẹ̀ sí ní wó gbogbo ilé ìjọ Ahmadiyya ilé irọ́ tóun àti wọn ti jọ kọ́ nígbà tí ó ń bẹ láàrin wọn tíra ẹ̀ tó pè ní Kadhibatul Mirza àwọn irọ́ Mirza Ghulam Ahmad al-Qadiani èyí tí Ustaadh Hani Tahir tí ó kọ ẹ wo page 12 mbẹ àti page 13 Ghulam Ahmad dákẹ́ ń bẹ̀ ó tún jẹ́ kó yé wa tá a bá bọ́ sí page 13 nínú ìwé yẹn níbi tó ti ń sọ fún wa wípé nínú tíra at-Tuhfatul Gurlawiyya ìyẹn wà nínú ìwé al-Khaza'in Rawhaniyya volume 17 page 201 wípé اتفق جميع أكابر أهل الكشوف أن القرن الرابع عشر هو الزمن الأخير الذي سيظهر فيه المسيح الموعود وظلت قلوب الآلاف من أهل الله ميالة إلى أن موعد ظهور المسيح الموعود هو القرن الرابع عشر والقرن الرابع عشر على أقصى تقدير ولن يتجاوز هذا الموعد Ghulam Ahmad sọ pé gbogbo ní mímọ́ gbogbo àwọn ẹni Ọlọ́run ni wọ́n ti panupọ̀ wípé àsìkò tí al-Masih al-Maw'ud ó jáde òun náà ni 100 ọdún kẹrìnlá kódà kò sí ní tàsí àsìkò náà kò ní lé bẹ́ẹ̀ sì ni kò ní dín ẹ̀rí wípé bí àṣà Ghulam Ahmad ni gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé ó rọrùn fún un láti sáré parọ́ mọ́ gbogbo àwọn ẹni Ọlọ́run ó ní ittafaqa jami'u akabiri ahlil kushufi gbogbo àwọn tó ní mímọ̀ tí wọ́n máa ń lọ nú ẹ̀mí táwọn náà ń gba wáhíù wáyé èṣù tí wọ́n ń gbà irú ètí Ghulam Ahmad ń gbà náà ó ní gbogbo wọn ló panu pọ̀ pé òun Ghulam Ahmad ní al-Masihul Maw'ud torí pé òun ti dìde ní 100 ọdún kẹrìnlá lẹ́yìn hijira Nabi wa sallallahu alayhi wa sallam tí Ghulam Ahmad bá fi ọ̀rọ̀ yìí ká ló fi ọ̀rọ̀ yìí tì sọ́dọ̀ ẹnìkan nú àwọn wòlíì yẹn àbá kúkú wá rí èyí tó fi tì sọ́dọ̀ ẹnìkan àwa àríkóńtọ̀ wọn ò sọ bẹ́ẹ̀ ká tó wá sọ pé èyí tó sọ pé gbogbo àwọn wòlíì náà sọ á rí wípé irọ́ ọ̀pọ̀ nírọ́ òun náà ni wọ́n ń pẹ̀rú eléyìí nínú àkọọ́lẹ̀ míì nínú ìwé yẹn gangan náà yẹn at-Tuhfatul Gurlawiyya
tàbá wo page 272 ńbẹ ó ń sọ ńbẹ ó ń jẹ́ kó yé wa àwọn mélòó tiẹ̀ ní gbogbo àwọn ahlul kushuf tó ń sọ pé wọ́n panupọ̀ lórí ọ̀rọ̀ náà mélòó ló ń ka àwọn ahlul kushuf ó ní li'anna kaseeran min ahlil kushuf min al-muslimin alladhina yuqaddaru adaduhum bi akthar min 1000 قد قالوا متفقين في ضوء كشوفهم واستنباط من الكلام الإلهي إن زمن ظهور المسيح الموعود لن يتأخر أبدا عن رأس القرن الرابع عشر غلام محمد jẹ́ kó yé wa pé àwọn ahlul kushuf ìyẹn àwọn tó ń rí náà àwọn tó ń lọ nínú ẹ̀mí àwọn tó ń bọ́ lọ́n sọ̀rọ̀ nínú àlùmọ̀ yìí ó ní wọ́n lé ní ẹgbẹ̀rún àbẹ́rẹ́ ìbò nǹkan wọn ṣe pọ̀ tó ní sí báwo ló ń ṣe máa yé wọn tán wọ́n ní èèyàn bí ìgbín ní hègbín èèyàn bí ahun ní rí ahun he bẹ́ẹ̀ sì ni olè ní ma ẹsẹ̀ olè tọ̀ Ghulam Ahmad máa yé èèyàn tó ń bọ́ lọ́n sọ̀rọ̀ nínú àlùmọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní wọ́n lé díẹ̀ ní wọ́n lé ní ẹgbẹ̀rún báwo ló ṣe máa bí wọ́n ṣe tó kí ló dé tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá tó jásí pé wọ́n kàn lé ní 1000 ní wọ́n wọ́ 2000 wallahu musta'an torí náà nǹkan eléyìí fi hàn wá wípé gbogbo wérewère tí Ghulam Ahmad ń sọ yìí kò ní àkọọ́lẹ̀ kankan nínú ọ̀rọ̀ Ọlọ́run àbí nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn àdáhùn rọ̀ ẹ̀ ni láti lè fi gbé rẹ̀ lẹ́sẹ̀ wípé àlóhùn ni mẹ̀sáyà Ìsá ọmọ Maryam tá Ànábì ló ń bọ̀ wá sáyé láti wá tún àwọn ìjọ rẹ̀ ṣe àti láti wá tún ilẹ̀ ṣe láti wá fi dọ́gbandọ́gba lọ́lẹ̀ lórílẹ̀ lẹ́yìn ìgbà táwọn èèyàn ti bà ilẹ̀ jẹ́ ní ìgbẹ̀yìn ayé kíkí àtọ́lọ́ Ọlọ́run kó máa bá Ànábì Ìsá alayhi salatu wa salam kó sì máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kí ìbínú Ọlọ́run kó máa bá gbogbo àwọn tó bá fẹ́ sọ àlùmọ̀ Ànábì sallallahu alaihi wa sallam nù àbí kí Ọlọ́run bá bá tọ́ wọn sọ́nà kó fi wọn mọ̀nà. nínú àwọn irọ́ ìjọ Ahmadiyya èyí tí Ànábì wọn òpùrọ́ yẹn tí í ṣe Ghulam Ahmad èyí tó champion ẹ̀ nínú àwọn irọ́ náà òun náà ni pé Ghulam Ahmad sọ pé ó ní yakulu nabi sallallahu alaihi wa sallam ó lé Ànábì kí àtọ́ Ọlọ́run kó máa bá ó sọ wípé má mafaduhu Ànábì sọ ọ̀rọ̀ kan èyí tí ọ̀rọ̀ náà tí ṣókí rẹ̀ jẹ́ inna idkhala al-himari ala unsa al-farasi dajalun ó ní ìmáàmú kẹ́tẹ́kẹ́tẹ́ wọlé tọ̀ abo ẹṣin ó ní dajalun ìwà burúkú ni bẹ́ẹ̀ sì ni ìwà pòkì ni ìwà tí ò dá ni falladhi yudkhiluhu ẹni tó mú akọ kẹ́tẹ́kẹ́tẹ́ tó fẹ́ kó gun abo ẹṣin onírú ẹni náà ó lè Ànábì sọ pé huwa dajjal ẹni náà ni dajjalu ṣẹ̀rí nísìn oníkálukú wa la mọ̀ concept of dajjal nínú ẹ̀sìn Islam kí ni Islam sọ nípa dajjal gẹ́gẹ́ bí a ṣe padà máa sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n Ghulam Ahmad fabricate àdìsí yìí ó wá fi ti sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tàbá wọnú newspaper àwọn tó pè ní Badru èyí tó jáde ní on the 28 oṣù kẹta ọdún 1907 page 4 nínú ẹ̀ a ó bá ibi tó ti fi àdìsí náà ti sí ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó sì dá wa lójú gbangba ní pé Ànábì sallallahu alaihi wasallam kò ní àdìsí kan níbi tí ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí jáde Ghulam Ahmad ń dáadáa parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam gbogbo àná láti mọ̀ yìí pé Ànábì ti sọ fún wa pé ẹni tó bá dáadáa parọ́ mọ́ òun kó ń tọ̀hún yẹn kó tètè yá mọ̀ wípé ẹni iná ẹni ìbínú Ọlọ́run òun náà lòun Ọlọ́run kó má bínú sáwà. nínú àwọn irọ́ èyí tí Ghulam Ahmad al-Qadiani àfàgbàjọ Ahmadiyya tó pa òun náà ni wípé ó sọ nínú tírà ẹ̀ tó pè ní Damimatu Barahin Ahmadiyya èyí tó ń bẹ nínú Ruhani Khaza'in volume 21 page 210 wípé ó parọ́ mọ́ ẹni tí wọ́n ń pè ní Sheikh Sana'ullah al-Amritsari yẹn àfàgbà tó jẹ́ àfà Ahlus-Sunnah ní ilẹ̀ India lásìkò rẹ̀ ó ní kátàbà sahibu tafsiri Sana'i ẹni tó ń pè ní Sana'ullah al-Amritsari ó lọ sọ nínú tafsiri ẹ̀ tó ń pè ní tafsiri Sana'i bí anna Aba Hurayrata kana naqisan fi fahmi al-Qur'an pé Abu Hurayrah kò lágbọ́yé dáadáa àgbọ́yé rẹ̀ òkú tó ó jẹ́ èèyàn kan tí ò gbádùn dáadáa kò gbọ́ àgbọ́yé al-Qur'an wa qad i'tarada al-muhaddithuna ala dirayatihi wa fahmihi kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa aládìsí òun náà ni wọ́n tako àgbọ́yé Abu Hurayrah pé ó jẹ́ nìkan kan tí ó sú ẹgbẹ́ tí kò lágbọ́yé rárá. Ghulam Ahmad wá sọ pé ó ní kullu man yu'minu bil Qur'anil Karim fa alayhi an yarmiya qawla Abi Hurayrata kazibalati wa shay'il mu'mal ó ní torí náà ńkọ́ gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú al-Qur'an òun náà ló yẹ kó ju ọ̀rọ̀ Abu Hurayrah kó ju gẹ́gẹ́ bí ìdọ̀tí kó jù sí ilé ìdálẹ́nu àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀. Ghulam Ahmad ń fi àbùkù kan Abu Hurayrah gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó wá fi tìsọ́dọ̀ Sheikh Sana'ullah al-Amritsari tó ń jẹ́ kan nínú àwọn àfáà súnà ṣókí ọ̀rọ̀ yìí ni pé àwọn àfáà mùsùlùmí wá challenge Ghulam Ahmad wípé nínú tírà tó pè ní at-Tafsiru Sana'i èyí tí Sheikh Sana'ullah al-Amritsari tó kọ
kó wá ibi tí ọ̀rọ̀ yìí wà jáde ń bẹ̀ ibi tí Sheikh Sanaullah ti fi irú àbùkù yìí kan Abu Hurairah tíjọ Ahmadiyya tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wá látẹ̀ ní títí díjọ́ gbé ní alikiyama ohun tó dájú òun ni pé wọ́n ní rí torí pé kò sí ọ̀rọ̀ yìí nù tíra yẹn ẹni ó sì kọ tíra ó ń bẹ láyé ó ṣẹ̀mí lójú ayé Ghulam Ahmad ó sì wà láyé fún bí 30 ọdún àbí tó nǹkan tó tó tiẹ̀ tó bí fún nǹkan tó tó bí 40 ọdún lẹ́yìn Ghulam Ahmad kó tó di pé òun náà padà jẹ́ Ọlọ́run ọba ẹ̀ ní pé torí náà nǹkan kíjọ Ahmadiyya kan wábi tí ọ̀rọ̀ yìí wà jáde nínú ìwé Sheikh Sanaullah al-Amritsari nígbà tá a ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn tí Ghulam Ahmad fi kan àfa àgbà nínú àwọn àfa alùsùnà ìyẹn Sheikh Sanaullah al-Amritsari ọ̀rọ̀ náà tó ní bàbá náà sọ pẹ̀lú wípé ó fi àbùkù kan Abu Hurairah àti sọ fún wa pé ọ̀rọ̀ náà ò sí nínú tíra at-Tafsir as-Sana'i kíjọ Ahmadiyya kan wà jáde fún wa nínú tíra Ghulam Ahmad gan fún rẹ̀ láti wá rí tàbá bọ́ sínú tíra Nuzulul Masih tàbá wo abala èyí tí wọ́n pè ní I'jazu Ahmadi nínú tíra náà ìyẹn jẹ́ page 250 abba níbi tí Ghulam Ahmad ti ń sọ wípé paragraph tó bẹ̀rẹ̀ pẹ̀lú innahu lilhaq aw lalhaq tàbá wo bẹ̀ síwájú díẹ̀ ó ní wayabdu anna sahabiyyan aw ithnayn min as-sahaba min qalilil fahmi alladhina lam takun dirayatuhum aidan jayyidatan وكانوا قد سمعوا أقوال المسيحيين الساكنين في الجوار كانوا يظنون إلى حد ما أن عيسى حي في السماء مثل أبي هريرة الذي كان شخصا ساذجا بسيطا ودرايته أيضا لم تكن جيدة. استغفر الله العظيم. nínú ìwé yìí page 250 nínú tírà Nuzulul Masih ó ní àti gbọ́ tí Ghulam Ahmad ti ń tátìrí kà tí Ghulam Ahmad ti ń sọ wípé àwọn kan náà àwọn sọ̀hábà tí wọ́n lágbọ́yé tó já sí wípé ọpọlọ wọn ò tó nǹkan wọn lóye àgbọ́yé wọn ò tó nǹkan min qalilil fahmi alladhina lam takun dirayatuhum aidan jayyida àwọn tó yẹ pé ìmọ̀ wọn ò gbádùn ìmọ̀ tí wọ́n mọ̀ kò yanjú àwọn ni wọ́n lọ kọ́ lẹ́nu àwọn kírísítẹ́nì wípé Ànábì Ìsá ó sì ń bẹ ní sánmà pé kò tí ì kú ṣẹ́gbọ́n tí Ghulam Ahmad ń sọ bí nísìn ìgbàgbọ́ tí ẹni pé Ìsá ọmọ Maryam ti kú kò sí ní padà wáyé mọ́ léyìí tó yàtọ̀ fún tí Ọlọ́run bá àlekè ọlá sọ wípé bal rafa'ahu Allahu ilayhi Ọlọ́run bá àlekè ọlá sọ pé wa ma qataluhu yaqinan wọn àpá Ìsá ọmọ Maryam bal rafa'ahu Allahu ilayhi ṣe lè wọn Ọlọ́run bá gbé egun sánmà lọ wọn Ọlọ́run bá gbé wá sọ́dọ̀ ara wọn ṣùgbọ́n Ghulam Ahmad wá sọ pé àwọn sọ̀hábà tí àwọn kan gbà bẹ́ẹ̀ náà àwọn sọ̀hábà pé Ìsá ọmọ Maryam ò tí ì kú olódò ni wọ́n nú àwọn sọ̀hábà ó nínú wọn náà ni Abu Hurairah alladhi kana shakhsan sazajan ẹni tó jẹ́ ẹnìkan tó já sí pé ọpọlọ rẹ̀ múnádóko ó stupid ẹgbọ́n ní sèyàn mayami Ghulam Ahmad sọ pé Abu Hurairah stupid ó ní sazajan ìyẹn tí làákàyè rẹ̀ múnádóko gbogbo tó bá ti gbọ́ náà ní ìgbà wọlé basitan wa dirayatuhu aidan lam takun jayyidan tí ìmọ̀ rẹ̀ ò sì yanjú ẹwà dúró ẹ̀sùn tó fi kan Abu Hurairah ń bì gbogbo àwọn àfọ ní mímọ̀ ni wọ́n panupọ̀ wípé àtọ́nà fi sọ̀hábà kabiratun minal kaba'ir ìbẹ́nu àtẹ́lu àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ̀ ńlá ni tó tóbi púpọ̀ kódà ó lè sọ ní di káfìrí níwájú Ọlọ́run ọba tó ń tọ̀ wọn ò bá tètè túbá ẹ wo ẹ̀sùn tí Ghulam Ahmad dìdìrín yẹn ọ̀dẹ́nsìn burúkú tó ti gọ̀ láti inú yín wá ẹ wo ẹ̀sùn tó fi kan Abu Hurairah ó lábú Hurairah ó ló stupid ó ló tutù ó ní kò lágbọ̀ọ́yé ìmàkùmà náà lóyún gbogbo tó mọ̀ ọpọlọ rẹ̀ ò múnádóko wálé yasu billah ìjọ Ahmadiyya bóò lẹ́ ṣe rí ibi bọ́nú eléyìí ẹ̀yin ọlọ́wọ́ àwọn tíra kan ti ń dìfẹ́ǹdì irú ọ̀rọ̀ yìí ẹ rí i pé wọ́n máa gbìyànjú láti twist ọ̀rọ̀ yìí bí ẹni pé àmọ́ kéwú rárá bí ẹni pa àmì ìdí lárúbáwá bí ẹni pa àti ẹ̀gbàlẹ̀ kéwú kọjá wọ́n á fẹ́ twist ẹ̀ pé ohun tó sọ kọ́ nìyẹn tó sọ ni pé ìmọ̀ Abu Hurairah tó nǹkan ó kéré síta àwọn sọ̀hábà yòókù ìyẹn ló wá ń sọ wípé ìyẹn ló mú sọ pé kánà shakhsan sazijan nínú èdè lárúbáwá ẹ lọ́wọ́ kí náà ń pè ní sazaj basitan wa dirayatuhu aidan lam takun jayyidatan ìyẹn ni pé ìmọ̀ amóhùnlómù ni kì í mọ̀ nǹkan kan dájú ìsọkúsọ ní tẹnu ẹ̀ jáde tí ó máa pè ní mọ̀ ṣé Abu Hurairah náà ni Ghulam goat ló ń bá wí bẹ́ẹ̀ yẹn ìyẹn ànábì ìjọ Ahmadiyya alayhi minallahi ma yastahiqu ọ̀ràn tí ìjọ Ahmadiyya dá yìí kì í ṣe ọ̀ràn kékeré lókun ìgbà tó máa ń gbè sẹ́yìn ànábì òpùrọ̀ tí wọ́n tẹ̀lé torí pé Ọlọ́run ọba àlekí ọlá yin gbogbo àwọn sọ̀hábà àyàfà àwọn tó jẹ́ mùnáfìkì nínú wọn ẹni ibi àwọn aṣọ́bẹ́ṣelú
àwọn ṣòkèṣodò àwọn abojú méjì àwọn Ọlọ́run ọba àlekè ọlá bú tó sì fún wọn ní odidi súra kan náà Al-Qur'an tá a mọ̀ sí Suratul Munafiqun. ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ẹni rere ni gbogbo wọn. Ọlọ́run ọba àlekè ọlá lòun ti yọ́nú sí wọn. tá bá wo Al-Qur'an tá a wo Suratul Tawbah Quran chapter 9 verse 100 àgbọ̀n tí Ọlọ́run ọba àlekè ọlá ń sọ níbẹ̀ nígbà tí Ọlọ́run sọ fún wa wípé òun ti yọ́nú sí gbogbo àwọn sọ̀hábà Ànábì sallallahu alaihi wasallam. bákan náà tá bá tún wo Suratul Tawbah náà Quran chapter 9 verse 117 a rí pé Ọlọ́run ọba àlekè ọlá ń sọ fún wa níbẹ̀ pé òun ti yọ́nú sí àwọn sọ̀hábà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́n kó bá ṣàlékún yọ́nú ẹ̀ fún wọn. kódà tí a bá tún lọ sínú Suratul Baqarah Quran chapter 2 verse 137 ṣẹlẹ̀ Ọlọ́run fi wọ́n ṣe àpẹẹrẹ ìgbàgbọ́ fún wa wípé táwa náà bá lè rí bí wọ́n ti rí tá bá nígbàgbọ́ bí wọ́n ti ní ìgbàgbọ́ táàrin lórí pa wọn àwa náà di ẹni ìrìnjẹ níwájú òun Ọlọ́run ọba. Ọlọ́run ní fa in amanu bi misli ma amantum bihi faqad ihtadaw. àwọn àyà tí mo sọ lẹ́ẹ̀kan nínú ẹ̀ ló sọ wípé laqad taba Allahu ala nabiyyi wal muhajirina wal ansari alladhina taba'uhu fi sa'ati al-usra min ba'di ma kada yazighu qulubu fariqin minhum thumma taba alayhim innahu bihim ra'ufun rahim. bákan náà nínú àwọn àyà Kùránì tó sọ̀rọ̀ nípa àwọn sàhábà òun náà ni as-sabiquna al-awwaluna min al-muhajirina wal ansar walladhina taba'uhum bi ihsanin radiyallahu anhum wa radu anhu وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. gbogbo àwọn àyàtì Ọlọ́run ọba wa nínú Al-Qur'an wọ̀nyí ń tọ́ka sí wípé ẹni ìyọ́nú Ọlọ́run ẹni àpọ́nlé òun náà làwọn sàbí Ànábì wa sallallahu alaihi wasallam níwájú Ọlọ́run ọba. eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ń fa àbùkù kàn wọ́n ẹni náà lẹ́ni àbùkù ẹni tó bá ń yẹ̀yẹ́ wọn ẹni náà ni èèyàn yẹ̀yẹ́ kọ́lọ́n kó má yẹ̀yẹ́ wa. bákan náà aṣíwájú wa Ànábì wa sallallahu alaihi wasallam ó máa pàtàkì àwọn sọ̀hábà rẹ̀ nítorí wípé àwọn ẹni Ànábì sallallahu alaihi wasallam òun náà làwọn sọ̀hábà wọ̀nyí jẹ́ àwọn alárànṣe rẹ̀ àwọn Ọlọ́run bá fi ran ẹ̀sìn ṣe pẹ̀lú ẹ̀. òjíṣẹ́ Ọlọ́run kì wá nílọ̀ àwọn àlùmọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa pé la tasubbu ashabi ẹ má ṣe bú àwọn sàhábì mi. Ànábì ní la tasubbu ashabi ẹ má ṣe máa sọ̀rọ̀ àwọn sàhábì mi láì dáa. فوالذي نفسي بيده أولهم في الله وباتوني أمين في برا لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما أدرك مد أحدهم ولا نصيفه. أنا بني بيني كنوا تاكي شسابي تاباني góòdì tó tó odidi òkè Uhudu odidi òkè ńlá táwa bẹ̀rẹ̀ sí ní ná gbogbo góòdì náà sójú ọ̀nà tọ́lọ́run ọba tí ó fi wá ṣẹ́kù kankan gbogbo iṣẹ́ olórí náà bó ṣe tóbi tó lójú wa ni kò mà tó dajì tí sàábì kan ṣe èyí tó fi ran ẹ̀sìn Ọlọ́run ọba lọ́wọ́ àtàǹfààní tí wọ́n ní pẹ̀lú pé wọ́n jẹ́ ọmọlẹ́yìn òun Ànábì sallallahu alayhi wa sallam. ẹ dákun ǹjẹ́ lẹ́yìn gbogbo eléyìí tíjọ Ahmadiyya led by Ànábì ṣètọ́ọ̀nì tí wọ́n tẹ̀lé ìyẹn Gulam Ahmad wọn Ànábì òpùrọ́ tí wọ́n bá wá ń sọ ìsọkúsọ sí Abu Hurairah torí Abu Hurairah nìkan kọ́ ni wọ́n bú tàbá débẹ̀ á padà máa tẹ̀síwájú ní abala yẹn ibi tán ti ń fi àbùkù kan àwọn ẹni rere. tán bá tẹ̀síwájú láti máa bú àwọn sọ̀hábà Nabi sallallahu alayhi wa sallam ǹjẹ́ wọn ó jẹ́ ní rí báyìí ẹ̀yàn máa yá mi ní ẹ̀sìn Islam ṣé ìlànà rí oná ní ìlànà Ahmadiyya yìí ìlànà tó já sí pé ká bú àwọn sàábì wọn àrí sí nǹkan kan. bẹ́ẹ̀ sì ni mo ní kó má jọ wá lójú ẹni tí ó ń tàbùkù àwọn ànábì Ọlọ́run tó bú Ìsá dáadáa ìyẹn Gulam Ahmad nìyẹn ó bú ànábì Ìsá ó bú pọ̀ kódà àmọ́ntà ànábì Ìsá alayhi salatu wa salam tó gbé nígbà Gulam Ahmad ó bú Nuhu bẹ́ẹ̀ ni ó bú Nuhu bákan náà ó bú ànábì Yusuf alayhi salatu wa salam kódà ààrẹ nìkan kan tó bọ́ nínú àbùkù níbi ẹ̀kẹ́ ìbú ẹnu Gulam Ahmad al-Qadiani torí náà kọ́ ìyẹn kó má ṣe wálé mà púpọ̀ nígbà tábàárí tí tó bá ń tàbùkù sàábé ànábì sallallahu alayhi wa sallam nítorí pé àwọn ànábì Ọlọ́run gan fúnra wọn àlà lẹ́nu ẹ̀ Ọlọ́run kó dákun kó bá wa ṣe ìtọ́sọ́nà fúnjọ Ahmadiyya kó má jẹ́ kí àwa àtàwọn èèyàn wa káwa sọnù ká tẹ̀lé ìlànà tíjọ Ahmadiyya rìn láíláí àmín. bákan náà a fẹ́ kí gbogbo àfa tó ń ṣàyàkókò nàkí láwùjọ tiwa náà àbí gbogbo ibikíbi tí wọ́n wà láyé torí ara àwọn kan náà náà ẹlẹ́nu gbọ́rọ̀ láwùjọ tá a wáyé náà ńlẹ̀ Yorùbá ń bì náà àwọn ní tàbùkù àwọn sọ̀hábà wọn ní Abu Hurairah ń wá oúnjẹ tí yóò jẹ káàkiri yóò jẹun lẹ́yìn Muawiya alọ́bẹ̀ dùn lọ́dọ̀ Muawiya àmọ́ ìrún dùn kí lẹ́yìn Ali gbogbo àwọn ọ̀rọ̀ wérewère àwọn àfọwọ́sì tó ń sọ̀rọ̀ ẹ̀ láwùjọ wa èèyàn mayami nínú ẹ̀sìn Islam ẹ jẹ́ ká ṣara fún wọn ká sì kí àwọn èèyàn lọ kí wọ́n yé tẹ́tí gbọ́ àwọn àfọwọ́sì wọn yìí mọ́ káwọn afáàná sì lọ bẹ̀rù Ọlọ́run ọba ẹni tó ń tàbùkù àwọn sàábé báyìí tó bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ gbogbo yòówó lè pè rẹ̀
ìbáàjẹ́ máa fà gbà ìbáàjẹ́ àfa lékiw ìbáàjẹ́ alámòjútó lékiw ìbáàjẹ́ oníwàásí àgbáyé ìbáàjẹ́ mufti ilẹ̀ Yorùbá ń tó bá rí kó pera ẹ̀ kó bẹ̀rù Ọlọ́run títorí wípé anabi wa sallallahu alayhi wa sallam tó kì wá ń lọ pé ká má bú àwọn sàábé òun ń tó dáa ní ká máa sin lọ látara wọn Ọlọ́run ní radiyallahu anhum wa radu anhu òun ti yọ́nú sí wọn ẹ dákun tá a bá fẹ́ sọ̀rọ̀ wọn tá a mọ̀ wọn máa nifaq kò sí ní tó yẹ wá bí òṣèpé káwọn náà máa tààrọ̀ bí fún wọn ká máa ṣe radiyallahu anhum fún wọn ká sì kẹnu wa kúrò níbi àwọn tí a bá rí tó bá dàbí kùdìẹ̀kùdìẹ̀ nínú àwọn ìgbésẹ̀ wọn yálà Muawiya là ń sọ̀rọ̀ ni Ali ibn Abi Talib ni Abu Hurairah ni Amr ibn al-As ni bákan náà Abu Musa al-Ash'ari ni àwọn tá a kà kalẹ̀ wọn yìí náà wọn sọ̀hábà ọ̀pọ̀ ló tàtàrà wọn rí ọ̀pọ̀ ló tàtàrà wọn sọnù ọ̀pọ̀ ló tàtàrà wọn sọ àwọn ọ̀rọ̀ tí yóò sọ wọ́n dẹni ìyà níwájú Ọlọ́run kó má ṣe mí àti yín ní ẹni ìyà kájínà sí bíbú àwọn sàbí Ànábì sallallahu alaihi wasallam pé màlẹ́kà ni wọ́n wà láṣìṣe ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ló ní ká kẹ́nu wa dúró kúrò níbi mímọ̀ sọ àbùkù wọn torí pé Ọlọ́run ti fi wọ́n rẹ̀ ẹ̀sìn Islam ṣe Yorùbá níbi àjànàkú bá fojú ogún ọdún yàgbẹ́ wọ́n ní ẹgbẹ́ ajá kìí ṣe bí àjànàkú bó bá fogún ọdún yàgbẹ́ wọ́n ní kìí ṣe ẹgbẹ́ ajá torí egun àjànàkú erin náà ń pè lájànàkú fẹ́ni tí ò bá mọ̀ elephant egun àjànàkú lásán máa tó jọ nbọ làjá fẹ́ dúró sílẹ̀ gbẹ̀rẹ̀ torí náà ńkọ́ ká lọ kẹ́kọ̀ọ́ ká rí wípé aṣọ ẹnu wa ká lè bá àdẹ́nì ìkẹ́wájú Ọlọ́run ká má ti bí ẹnu rí ìbínú Ọlọ́run ọba àlékè ọlá kó ṣọ́ ọkàn wa kó ṣọ́ làákàyè wa kó sì ṣọ́ ẹnu wa kúrò níbi títàbùkù àwọn tọ́lọ́run bàbàrà àti títàbùkù àwọn tí Ànábì sallallahu alaihi wasallam tó gbé tóbi. aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin wa atubu ilayhi. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.